èmi rò pé date tá a máa ṣe introduction and engagement everything máa kọ́kọ́ ṣíwájú kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn nǹkan tí a máa rà. kí ló ń fẹ́ láti ṣe? mo ti mísè látọjọ́ yìí náà. ó mọ̀ pé ìdílé tí mo ti wá obìnrin ò gbọ́dọ̀ bọ́kùnrin ní anything láì ṣe pé wọ́n sanwó orí ẹ̀. ó láwọn nǹkan tá a máa kọ fún ẹ tó bá ti ṣe àwọn nǹkan yẹn òun wá múyàwó ẹ̀kọ́ mọ̀ sọ́dọ̀. wow ṣorí pé lè gan máa ó máa bọ ìkó company wa. ọmọ this is serious kí ló dé. wọn ò bí ẹ̀rọ kó kẹ́rù lọ máa pa ẹni ní kiri tí mo ti sanwó. àtòkù àtàyè ẹ̀ ló wà lọ́dọ̀ mi. tí kò ṣe wípé olówó ti fẹ́ gbàyàwó ọ̀lẹ́ báyìí. kò sí nǹkan tó lè ya èmi àti ẹ ikú gan lè yàrá mo ṣọ. èmi ọ̀dọ́ tí yín ni mo rí nì yóò jẹ́ wípé nǹkan téèyàn máa gbé wá lọ́jọ́ engagement èèyàn á ti gbé wá lọ́kọjọ́ kẹta. ó ní kó máa lọ gbé báàgì àpò aṣọ kó máa lọ nípa mẹ́wàá àpòrẹ́sì 20 iṣu 300 yóò ṣe à ń tàṣù ní àbáṣọpẹ̀ṣù. on a very good day ọkùnrin tó bá mẹ̀tọ́ ẹ̀ lórí obìnrin bó ṣe pírítì tó yìí kò jẹ́ kó ṣiṣẹ́. tó bá ti tó táìmì sí mo gbúdọ̀ wá sun dáórí ẹ̀. tó tẹ̀ta wà láti jọ ṣé kò sú ẹni láti gbà tá a ti ṣe wedding tán. tí bá rí 3 bedroom flat tó máa gbà báyìí èmi ò ní dúró wò tán ni. ẹ lè wo bí tá à ń gbé yìí. gbogbo eléyìí tán máa ń ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn tán ṣe wọnú ara wọn yẹn bàbá wàhálà náà ni. o lè yàn máa tọ́lẹ̀tì inú ilé ní gbogbo òórùn àmọ́ àpadà wàá báyàn o náà ṣe síta ń bí. èmi ò ìbéèrè ilé mi ò béèrè mọ́tò iṣu ni mo béèrè àti rẹ́sì kí ni wàhálà wà bẹ̀. 10 bags of rice. ẹ̀yin tálíkà lè máa ronú bẹ́ẹ̀ olówó òru tẹ̀ ń ṣe ronú yẹn olówó máa fẹ́ lọ sílé àná afẹ́ bùkà kọ́ mọ̀ pé ẹrù wà nílẹ̀ ni. ó tún rìkọ́dù yìí tí mo rìkọ́dù yìí tẹ̀ sọ pé ọ̀yá fàdúrà ọmọ mi ní àtòkù àtàyè ẹ̀ mo fà ní ẹ̀ lọ́wọ́ kò bá kú kò bá yẹ ẹ bá padà wá lọ. gbogbo ẹ̀ ni mo rìkọ́dù. ọ̀kan ṣoṣo ọmọlúwẹ̀rí o jáde. ṣe má tán ìṣẹ̀dá ọmọ tó fi lẹ́hùn ẹni ń dà láàmú bí mo ṣe ń gbé tùtù kalẹ̀ tí mo ń ṣàlàyé ẹ̀dùn ọkàn mi fún Iyemọja bí mo ṣe rí Iyemọja kan tó jáde ni bí mo ṣe rí báyìí mo fi mẹ́rẹ́ ni. ọ̀sá. ó sì fura nígbà tí gbogbo nǹkan yóò fi jálura wọn tẹ́lẹ̀. kí n tẹ̀mí níbẹ̀ jọ́ tó yọ ọlọ́run níjàmbá ni mo jókòó mi o má fi lọ́kùlọ̀ lọ́ mi mọ́ láyé. ìwọ kọ́ ló ṣe. olùrànlọ́wọ́ mi lè jẹ́ ẹ̀. ìyẹn ò ní lè bọ́ sí i. èmi Iyemọja lóye ṣùgbọ́n kì í ṣe ohun tá a lè ṣe níbi tá a wà yìí àfi tí omi fún tó bá dé òkè ìpẹ́. òkè ìpẹ́. ọ̀nà kan ṣoṣo tó dọ́nà àbáyọ. mo dárò. ìfẹ́rẹ̀ ń gbóná lọ́kàn mi. ọkọ̀ fẹ́rẹ̀ kó máa gbé mi lọ kéré. I love you. Yanmife. I want you, I need you. Yanmife, baby mi o. You are the angel of my life. Fífẹ́ tó mi jẹ́ gbóná ìfẹ́ rẹ̀ ń gbóná lọ́kàn mi.
They don't feel effect on me yet. You're shitting on me, why shitting on me? Stop shitting on me, shitting on me. Cause anymore your effect. Won't be me real. She ask if I get money, I don't be me real. She ask where my ATM, won't be me real. She ask if I go build a house, I don't be me real. She ask if I go do it. Won't follow me, I will not follow me. Sorry, want me, I'm back to me. I know you go like too much of me. If you want me, you come for me. I sample your body. I be the expect me say make I just get look your body. Oh yeah, oh yeah, make I sample your body. I be the expect me say make I just get look your body. She dey ask me if I get cool. Àwọn ọ̀rẹ́ rọra gbé kúlà yẹn má yẹ kí nǹkan tó wà nínú ẹ̀ dáhùn. Ó dẹ̀ fara ẹ̀ balẹ̀ ìyàwó oníkan eléyìí kan ní pẹpẹ súpù wà nínú ẹ̀. But kúlà ti pẹ súpù àánú ẹ̀ kọ́. Wọ́n ti gbé yẹn sínú bò torí kó má bàa dànù. Kò sí ọ̀rẹ́ mi. Débi tẹ wá pé Òkìkí. Adẹ́ta. Why you dey do? Why you dey capo? Capo. Won't be me real. She dey ask if I get money, I don't be me real. She dey ask where my ATM, won't be me real. She dey ask if Hello, Yanmife. I don't be me real. Báwo ni? Kí ló ṣẹlẹ̀? O ti ń pẹ́ ibo ló wà? Ó wo time ni. Má bínú now. Mo ń try láti arrange fáwọn drinks yẹn ni. Mo ti get syrup. Mo dẹ̀ ti join mọ́ ìbí mélòó kan mọ́. A máa tó join yẹn ṣe ṣòtì gan. Ó mi nẹ̀. O tún get àdúrú ọtí bẹ́ẹ̀ yẹn. Èmi mà lówó lọ́wọ́. Babe, you don't have to worry. Mo ti sanwó now. It's alright, darling. Ṣe but má pẹ́ ṣe ti gbọ́. Okay, àní pé a máa join yẹn sìn. Má bínú ọkọ mi. I love you. Ṣadé! Ṣadé! Ṣadé ló ń pariwo. Ẹran dídí ta máa lò ní pati lélẹ̀. Ó gbé. Ìyàwó ní nǹkan. Gbogbo ẹ̀gbọ́n tiẹ̀ ti fẹ́ dà mí lórí rú. Ẹ wo, ẹ yẹ ká ètè máa lọ. Bébí mi ti ń bínú o. Ó yá náà. Ìyàwó. Ẹ̀yin lẹ mọ̀. Ẹ wọ́n sábà sílẹ̀ fún mi jàre. Ẹ wá mi sí bùtò. Kẹ́fẹ̀ rinlẹ̀ jọ. She dey ask if I get money, I don't be me real. She dey ask where my ATM, won't be me real. She dey ask if I go build a house, I don't be me real. She dey ask if I go do it. She dey ask me how many countries I go carry I go. She dey ask me how many rounds I fit go. Yeah, make I sample your body. I be dey expect me say make I just dey look your body. Oh yeah, oh yeah, make I sample your body. I be dey expect me say make I just dey look your body. Mi ò ráyè ẹjọ́, wúrúwúrú 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 ó ń bí mi lèrè o. She dey ask if I get money, I don't be me lèrè o. She dey ask where my ATM, ó ń bí mi lèrè o. She dey ask if I go build a house, I don't be me lèrè o. She dey ask if I go do it, ó ń bí mi lèrè o. She dey ask if I get money, I don't be me lèrè o. She dey ask where my ATM, ó ń bí mi lèrè o. She dey ask if I go build a house, I don't be me lèrè o. She dey ask if I go do it. Sherry, a journey of 1,000 miles begins with what? A step. Begins with what? A step. Step yẹn ní alẹ́ ọjọ́ kan nígbà kan lọ́nà àwọn bàbá wa kan àti àwọn màmá wa kan wọ́n gbé step yẹn nú òkùnkùn step yẹn ló wá di a shining star. Handsome guy, a thoroughbred sophisticated, and indomitable jogger. A round of applause. Thank you. The long thing. According to no long thing. Thank you. Hey, my boy, bad boy, fine boy, please come over. Please come over.
Oh yeah, everybody watch you won't call the birthday cake. Oh yeah, di ọ̀bẹ mú. Ẹ jọ̀ọ́ a máa gé cake nígbà tá bá bẹ̀rẹ̀ sí ní pé orúkọ ẹ̀. Ṣé bá mọ̀? Gbogbo wa la mọ̀. Oh yeah, jẹ́ ká bẹ̀rẹ̀ alphabet 1. Hey, round of applause. Thank you. You see, oh my, the clear floor you open. Keep the boy. Kó wá lọ mú ẹni bí ọkàn ẹ̀. Olólùfẹ́, ojú egbò ẹ̀, sweetie ẹ̀, darling ẹ̀, a round of applause. Walk in majestically and pick your beautiful hand. Yeah, wow. Okay, how good. What? Round of applause, please. Oh yeah, to the dancing floor. Such a beautiful to behold. Oh, very delicate and succulent. Succulently and characteristic. Oh, wow. Oh, super. Wọ́n fọ́kọ̀. Kí ló ṣẹlẹ̀? Láti nǹkan tí mo ti ń dúró dé. Baby, má bẹ̀rẹ̀. Sit down. Má bẹ̀rẹ̀. Are you okay? I'm very fine. But Okiki, lest I forget. Tani lady to slum birthday party. Slum? Yeah. Oh, èmi ò mọ̀ rí. Really? Mi ò mọ̀ rí, mo fi kó tẹ̀lé kan náà àwọn tí mo mọ̀ wá ni. Ó dẹ̀ act funny. Ìjọba pẹ̀lú ẹlòmíì ní allergy fún true love. Really? Ọlọ́run. Tó bá ipò tó bá ti rí true love bó ṣe rí tiwa yẹn. Wàhálà máa ń dé bá wọn mi. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn tí ò like nǹkan tó dáa. Wọ́n pọ̀. But I've never heard of that. Èmi ti rí dáadáa. Tí ẹ̀yin aláfẹ́ tó the 15th one tí mo ẹ̀ bá rí. Okiki. Yes, there. I'm suspecting you. Suspecting me? Yeah. Oh, they fẹ́ máa upset me. Tó bá ti wá fẹ́ suspect me, Ọlọ́run jẹ́ kó suspect me. Ó ká tó wá fẹ́ suspect me. Á jẹ́ ìtorí ràwọn ni ẹ̀. Ọlọ́run ni àní jẹ́. Ọmọ tí mo pé mo kí ọmọ yẹn. Mo rí ẹ̀ náà. Nígbà tí mo kí as a celebrant, ọmọ tó yẹ kó níbọ̀dí ọ̀dọ̀. Who's jáde ni. Èmi Ọlọ́run ni jẹ́. Mo ti ń ṣeré ni mo dey suspect baby mi. You know I love you. I love you more, darling. But good news. Good news? Yeah, good news. Kí ló ṣẹlẹ̀? Daddy ti promise kan máa fún mi lówó yẹn. Oh, great! Omi ni. Ṣé mo tàn ẹ́ rí ni? Ó ṣe kúkú fún wọn lákàá nọ́mbà tèmi. Kọ́ kúkú transfer Femi straight. Okiki ọlá mi. Anyhow you want it. Oh my God. But I still have your account number. Bóyá ò ní updated one torí BVN. Ṣé wọn kò yà ti update ẹ̀? Jẹ́ kí n send ẹ̀ sí WhatsApp ẹ̀. Màá send ẹ̀ sí BBM, màá tún send ẹ̀ as SMS. Kò lè tó yẹn jọ, ṣé owó náà ló wà lè tó yẹn, mo máa send ẹ̀ sí. Oh darling, oh baby. That's why I love you. I love you more. Honestly, mi ò rí nǹkan tó dùn tó ẹ nígbésí ayé yìí. Ìwọ ni. Hope you are not kidding me. Stop it. Nígbà tí mi ò ṣí èrè. Oh. Màá rí ẹ, màá bẹ́ síbò mi. Do you know I love you? I love you so much. Thank you. Thank you, Mom. Don't worry. You'll get it soon. Okiki, but why do you have to do that to me? Nígbà tí ẹ jẹ́ wípé ọ̀pọ̀ ẹnìkan ni ọ̀rẹ́ mi tó wá bẹ̀rẹ̀ ọjọ́ yẹn. It could have been better. Ó tún wá jẹ́ pé lójú Fẹ́mi. Fẹ́mi tó jẹ́ ìpínsí ẹ̀dá ni. Ìkó tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn. Gbogbo ayé pátápátá ló ti gbọ́. That was a degrade of human dignity. Why? Everyone knows I love you. You love me? Yes, I do. Love indeed. Love you. Ṣé gbogbo nǹkan tí mo ń ṣe yìí? I'm doing it for you and I. Ọlọ́run ọba mọ̀ yìí pé that babe is loaded. And I just want to take it from her and set up my own life with you.
mo dẹ̀ nígbàgbọ́ wípé tí n bá gba owó ọwọ́ ẹ̀ fún èmi àti ẹni Ọlọ́run bá mọ̀ pé mi ò lè fẹ́ kẹ̀yìn at all. Stop it right there. Ṣé mi ò try to láti satisfy ẹ ni? Ṣé mi ò try ni? Kí ló tún fẹ́ what else? Kí ni gẹ̀yẹ ni? Kí ló ní? Kí ni? Baby, I beg you in the name of God, mo fẹ́ kó believe me. Ṣorí gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn, ọmọdé yìí, ó ní hard currencies, fantastic connections. Tí mo mọ̀ kó máa pay èmi àti ẹ, gbogbo nǹkan tí mo ń pòpọ̀ yìí is for you and I. Trust me, tí n bá rí gbà tán lọ́wọ́ ẹ̀, àwa bẹ̀rẹ̀ sí ní plan fún wedding wa lórí rẹpẹtẹ. In fact, ìwọ gan ló máa lọ fún ní wedding invitation wa. I swear to God. Kiki, you are sounding like a gold digger to me. I'm not! Yes, you are. I just love you. I'm doing it for you and I. I'm not a gold digger. Mo fọlọ́run bá bẹ̀, believe me. I just want us to be happy. Ìwọ ni mo love, ìwọ ni mo fẹ́. I swear to God. Are you sure of what you are saying to me? I'm double sure, darling. See, babes, trust me. Ìwọ ni mo fẹ́, ìwọ ni mo fẹ́ fẹ́ ṣe ìyàwó mi. Ìwọ ni mo fẹ́ títí ayérayé. Trust me, mo kàn ṣe gbogbo yẹn kí mi àti ẹ lè wà okay ni. Are you sure? I'm double sure, darling. Believe me. You are doing all this to me simply because you know that I love you so much. I love you more than you love me. I love you. I love you so much. Wá tí ẹ ṣì gbà Èló ló wà ń bẹ̀? Tí ẹ ṣì gbà náà náà. Ó dà 30,000 ló wà ń bẹ̀. Ṣé 30,000 naira lèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ẹ ni? Mo mọ̀ pé 50,000 ló sọ. Ṣé bí mo sọ fún ẹ pé tí bá ti ń gbé lọ lọ́nà, màá yà dé ATM, màá gba 20,000 tó kù fún ẹ, right? Nǹkan tèmi ò kúkú máa ń kẹ́ ẹ lára. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Má bínú. My sweetheart, I love you so much. Ó yá àbí I want you to give me a hug. Jẹ́ a lọ. Hug me now. Má bínú. Ó yá. Ẹ àwọn mi báàgì, jẹ́ kí bẹ́ẹ̀ bí. Right. Ìfẹ́ rẹ̀ ń gbóná lọ́kàn mi. Ọkọ̀ fẹ́rẹ̀ kó máa gbé mi lọ kéré. I love you. Yanmife, Yanmife. I want you, I need you. Yanmife, baby mi o. You are the angel of my life. Yanmife, Yanmife. My heart is out. Yanmife, ṣe ni kò Yanmife. Má fi fẹ́ tàn mí jẹ. Ngbóná. Ìfẹ́ rẹ̀ ngbóná lọ́kàn mi. Anything you say make I do. Anything you want, baby, let me know. I will get it. Even if I don't have it, I go borrow. Ṣáàtì Yanmife. Baby mi o. Má fi fẹ́ tàn mí jẹ o. Má fi fẹ́ yàn mí jẹ o. Yanmife o. Owó yìí ó pè náà 30,000 lélẹ́yìn náà. Owó tó wà lọ́wọ́ ẹ nìyẹn. Àti 30,000 lájọ sọ ni. Owó tó wà lọ́wọ́ ẹ ló kó fún mi yẹn. Ṣó tán sì mo sọ fún ẹ. Wà ní kò sí nǹkan tó máa ní kó ṣe tí ò ní ṣe fún ẹ. Ó wà àti ọ̀bẹ can call 50,000 naira ló gba àti lọ́wọ́ ẹ̀. 50,000 ó fọ́n bú o. Èmi ò lè gbárù owó yìí o. Owó náà wà dà. Ó wà láǹdà. Kí ló tó máa ń ṣe báyìí? Ṣé bí ìdí ATM lèmi àti ẹjọ́ ń lọ pé kí n lọ gba balance 20,000 naira tó kù. Ìgbẹ́ ló bẹ̀rẹ̀ sí ní kọ́ mi. Nǹkan tó yẹ kí n pọ́lẹ̀ nínú mọ́tò ẹ̀ nìyẹn náà. Ó fẹ́ lọ fún ẹ balance. Yeah. In fact, wáyé pé ṣe ni ó jẹ́ kí n tẹ̀lé dé di ATM yẹn ni. Mo mọ̀ pé lẹ́yìn tó bá fún mi ní balance yẹn tán, ó tún máa fún mi lówó máa fi gbé cab. Ó bá ti tẹ̀lé kó dúró gbà bọ̀. Ṣé ló ń ṣẹ́jú sí mi? Ojú tí mò ń ṣe gbà pé gbowó pé lèmi ń ṣe. Ojú bọ́ sílẹ̀ òun lèmi ń rí. Ó já jàre. Kí n já.
kí n já kó wọ mọ́ mi lọ́wọ́ àbí ṣé bí o ṣe rí mi nínú mọ́tò ẹ̀yẹ ṣé ojú ò ti máa le ṣé kò ti máa le ṣé o ò ti máa ro èròkèrò lọ́kàn kó ti rò pé bóyá nǹkan kan ti jọ wà láàrin mi àti ẹ̀. èmi mo ṣe máa rorú ẹ̀bù ẹ mo trust ẹ bàjẹ́ ojú tèmi á lo sówó ọlọ́run ní jẹ́kẹ́lẹ́ dá mi kọ owó mo trust ẹ mo mọ̀ pé love mi náà dẹ̀ love ẹ ó dẹ̀ dá mi lójú pé òní gbóúnjẹ mi fàjà jẹ ìyẹn ṣọ́ọ̀jù kí ló máa ṣẹlẹ̀ báyìí sìn lọ́ba. mo trust ẹ ó máa pè mí fúnra rẹ̀ kí n tó kúrò yín báyìí ó lè pè mí pé kí n wá gbà. flash ẹ. mi ò ní flash ẹ. mo yí o jásẹ àní fún fóònù ẹ kó flash ẹ kó pè é padà lọ́kàn tó bá ní kó padà wá wàá kọ̀ sáré tún move ni. àwọn míì mọ nǹkan tó ń sọ nìyẹn jàre wọ́n ti dá mi lórí rò tẹ̀yẹ kí n mọ nǹkan tí mo ń ṣe mọ́ mo ló máa pè mí fúnra rẹ̀ kí n tó kúrò yín báyìí ó máa pè. tí nǹkan kan bá lọ ṣe tí ò ráyè pè é ńkọ́ ìyẹn dangerous má jà risk ẹ flash ẹ. nǹkan kan á ṣe báyọ̀ mo trust ẹ gbà tí ò ní fẹ́ kú. kò ṣe pé mò ń bínú o mi like o ti like owó jù. mo fẹ́ràn wọ́jú owó lọ. o ti like owó jù. mo fẹ́ràn wọ́jú owó lọ. flash ẹ ó máa pè padà má yẹ kí n flash ẹ ó máa. My honorable. Hey ladies, how lẹ ṣe rí hotel sí? Oh, exotic looking. Thank you. Spare me. What is exotic about this place? Oh God. Is this an hotel? No. This is either a motel or rather a brothel. It's not an hotel at all. Excuse me, honorable. Kí lẹ ń fi mí pè náà? Oh my goodness. Ẹ kò rò pé lè wá rubbish mi. Kẹ́ gbé mi wá sí irú bí báyìí. What insolence. Ẹ sì máa gbé mi wá sí irú bí báyìí. Oyin, take it easy now. For crying out loud. I am expensive. Èmi láyé mi èmi. Ẹ mọ taste mi ni. Ẹ mọ standard mi ni. Ẹ Tóyìn, take it easy now. Jẹ́ ká manage bí báyìí náà bí. Kí ló ṣẹlẹ̀? Ìwọ ló wá tà mí lọ́pọ̀ ń bí báyìí. Ó fẹ́ sọ mí lẹ́nu. Ṣé tó yẹn ni? Oh, what rubbish. This is an eyesore. Very, very disgusting. Look, my dear, jẹ́ ká wọnú hotel. Tó bá wọnú hotel, wàá appreciate ẹ̀ gan. Mo mẹ́ni tó lò tẹ́yìn náà. Gbogbo nǹkan tó ṣe sínú ẹ̀ àti ìlú òyìnbó ló ti kó wa. Arrant nonsense. What's my business with that? Very nauseating. Tí n bá wọnú hotel yìí, mo wà very, very sure wípé máa land sí hospital. Ẹ jọ̀ọ́, don't even bother to drop me. I would rather go to one of the 5-star hotel like Ade's bar. Arrant nonsense. Tóyìn, why are you doing this Don't now? bother to drop. What rubbish? Please now come back. Arrant nonsense. Honorable. Kí ni ìṣòro lady náà? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ má bínú sọ̀rọ̀ mi o. Ẹ jọ̀ọ́ please sir. Ẹ wo kúkú ń ṣe fọ́ọ̀dẹ̀ o. Ṣé rí àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá ló máa ń ná ni? Àwọn 5-star hotel bíi Ade's bar bíi First Point. Ibẹ̀ ló máa lọ ń ṣòsì. Nǹkan tó fà á nìyẹn. Bá ṣe wà ní mọ́tò tá à ń bọ̀ ń bí báyìí ni mo ti ń wojú ẹ̀. Lẹ́nu ti ń bà mí pé àṣégé yìí máa like bí báyìí báyìí. Serious? Yes, because ó ti ń complain pé environment báyìí òun ò like bó ṣe rí. Ìwé má bínú sí i. Ṣé rí kò dẹ̀ kí ń ṣe ẹjọ́ ẹ̀mú ìsọ̀lẹ́ẹ̀kan yẹn o. Ọmọ olówó ni. Nǹkan tó fà á nìyẹn. Má bínú. Mi ò lè bínú sí i. Ohun tí mo jẹ́ kó fẹ́ mọ̀ ni pé mo ti ṣe honorable lẹ́ẹ̀mẹrin. Ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti jẹ́ honorable. Mo like challenge. Màá jẹ́ kó mọ̀ pé ayé ń bẹ. Màá gbé jayé tí kò jẹ rí. Kí ni mo sọ fún ẹ? Ayé tí kò jẹ rí láyé. Màá gbé jẹ. Honorable, mo like courage yín. Ẹ ṣé gan ni. Èmi kò tí ì dá nǹkan kan mọ̀ ni. Kò tí ì mọ̀ tó jáyé ni. Kò dá nǹkan kan mọ̀ ni.
ẹ gbà ilé kankan gbá kí ní gbogbo èyí tó máa ó mú kí ni gbogbo èyí tó máa ń sọ pé ó ti rẹ̀ mí mi ò ṣe mọ́ ti rẹ̀ mí mi ò ṣe mọ́ ilé ìgangan ló máa fún ẹ lágbára ó ju máa power lọ ó yá kò taste ẹ̀ ṣé wọn gbọ́dọ̀ di pé taste ẹ̀ wà refreshing ṣé tó bá ti mú eléyìí ó wà pa ó wà ìrànda ṣùgbọ́n flavour gan too bad ó wà crispy nǹkan tó bá jẹ́ kí n wọ̀ báwo ni kò yé. ẹ ká sùn. yà á ṣe wà. Anu what are you doing here? Kí ni ìtumọ̀ yẹn ṣé kò rí ẹ bíi ti báwo. ẹ sà bí a kò yí dáadáa má ṣàlẹ̀ fún dáadáa ṣé ọmọ tẹ̀ ń wò yìí gẹ́fẹ̀ mi ni even kò sọ́dọ̀ gẹ́fẹ̀ mi rárá ìyàwó tó fẹ́ kó wọn sí lélẹ̀ gbọ́dọ̀ sí báyìí òye mi ó sọ pé wà mí báyìí náà ẹ kọ́ kó lórí mo ní ọkọ ìyàwó mi ẹ ti fọ́ pa lórí mi láìkẹ́ o ẹ ti fọ́ pa lórí ẹgbẹ́ kí mẹ́ta mo ní ká gbèsè lẹ́nu àti ojú rẹ̀ pẹ́sà ayé òkè ẹgbẹ́ mi ṣẹ́yìn náà ìyàwó mi lẹ́yìn náà kò ṣẹ́yìn díẹ̀ sọ̀rọ̀. o máa dì ní sórí ẹ pẹ́sà. ẹ sà mo tó ń ṣe o orí pẹ́sà o. òun ẹ̀ ń balance ẹni tí mo gbé wá síbi báyìí. ìyàwó tèmi àánú. èmi rí àánú gbà ní. ẹ rí ìparí èmi mo ní. ló fi embarrass mi. ó yà wẹ̀rẹ̀ ni àbí kí ni túmọ̀ gbogbo yẹn ìgbà wo la rí fi yẹn bẹ̀rẹ̀. very very stupid. ẹ̀gbọ́n ẹgbẹ́ ẹ tí mi. ó rude ni. ó rude. irọ́ ló máa pa ẹ́ sọ pé wọ́n fún àwọn èèyàn ní award irọ́ pa ni ìwọ́n gangan ló yẹ kó fún ní best liar of the year ikọ́ tí ọmọ yẹn sọ fún mi ni pé òun rí ẹ pẹ̀lú girlfriend òun nígbà tẹ́ ẹ̀ ń gbé ọtí sí ara yín lẹ́nu. kó gbẹ́nu oṣù sàn jáde ṣó bá wà nínú yàrá ni àbó bá a lórí ara wa kó lè tó yẹ pé ó ti mu tí ó ti yó gbogbo agbárí ẹ̀rùn fọ́ tí ẹni tó ti yó. Òkìkí ọlá mi wọ́n lọ́rọ̀ ẹ lọ́rùn jọ wọ́n lọ́rọ̀ ńlá rárá ni báyìí tó sọ fún mi wípé òun rí ẹ pẹ̀lú girlfriend òun nígbà tí ẹ méjì bẹ́ẹ̀ tí ẹ kí ìzàrà yín tẹ́ ẹ ṣòṣì tẹ́ ẹ ṣorí burúkú ó ní pé òun lè try láti lè explain fún yín pé ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí girlfriend òun ni ó dẹ̀ mọ̀ ó mọ̀ rí pé àbúrò mi ni kóyè ó lè bẹ̀rẹ̀ sí ní fọ́ etí bẹ̀rẹ̀ sí ní gba létí kí lè fọ́ gbọ́ òṣèré kí lè fọ́ burúkú yẹn gan-an. ṣé èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ló ń bá sọ̀rọ̀. ó sọ̀rọ̀ pápá mi sọ́jà rẹ̀ wọ́n lọ ẹ̀rọ mi lọ́rùn kó bọ́ sílẹ̀ ọ̀bá mi sọ̀rọ̀ òṣì. Why shitting on me? Stop shitting on me. Shitting on me. Cause ṣe ni mo yàn ẹ fẹ́. Ó sọ wípé yàn mi fẹ́. Ọ̀kadà ṣe báyìí kí ló tẹ̀lé múlẹ̀ fún mi náà tó yẹ lọ. Daddy, ó sá lọ ni. Anyway, ṣé ìwọ ló wà lórí ọ̀kadà ní àbóyá wa báyìí? Rárá o, ẹ wo èrò tó fẹ́ gbé olówó ṣe ló yà wá bá mi lẹ́gbẹ̀ẹ́ títì. Can you imagine? Some of these bikers are useless. If not, yẹ kí n anyway hospital ló ti lọ. Ta ló bẹ̀rẹ̀ treat ẹ báyìí kí làwọn oògùn tí wọ́n kọ fún ẹ lóko. Yeah. Daddy. Kóyè. Àkùrẹ́dà. Káàbọ̀, wo ohun tí àwọn ọlọ́kadà wò tó ń ṣe fún sísá ẹ̀. Ọlọ́kadà. Sister mi. Sister mi. Daddy, mo ti mọ bike man tó sister mi báyìí. Kóyè, are you telling me pé o mọ ọlọ́kadà tí ó gbá sísá ẹ̀ tó ṣe ọmọ tèmi báyìí? Daddy, that useless guy tó pè ní boyfriend àwọn Òkìkí ọlá yẹn òun ni bike man tó gbá wọn báyìí. Dúró Kóyè, ó ti da gbogbo ọ̀rọ̀ yorùbá pátá ọ̀tọ̀ ní nǹkan tí sísá ẹ̀ sọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ ń sìn ó ti dàrú mọ́ mi lójú. Daddy, kò tí dàrú rárá máa jẹ́ kó yé yín sí dáadáa. Ṣé rí Òkìkí ọlá boyfriend wọn yẹn mo bá wọn àti girlfriend mi ní bá ọkọ sister mi girlfriend mi ẹlẹ́mbẹ̀ẹ́ lásán báyìí gan-an Daddy ṣe fẹ́ gbọ́n ọtí bọ̀bọ̀ ìṣẹ̀fún ọkọ̀ ìdókọ̀ gbẹ́gbàjú fún mi ní bọ́lá. Àmọ́ mi ò lè sọ ọkàn mo wá wálé sister mi báyìí ló ṣẹlẹ̀ báyìí lójú mi rí wọ́n ní máyẹ̀kẹ́ gbọ́ ọ kí máa rí pé àwọn alẹ́ bá fún ara wọn bẹ́ẹ̀ ká sister mi lọkọ̀ fún àtẹ̀ ló fa gbogbo olúlu gbogbo ojú ọbẹ̀ báyìí kò ń ṣáàzì kankan ṣọ́kadà kankan ọlọ́pàá wọ́n lólu wọn kò ṣọ́kadà kankan rárá. Ṣùgbọ́n tábúrò ẹ̀ sọ fèsì sí.
ẹ wò dádì ẹ wò ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o ẹ wò irọ́ ló pa o onírò òṣì. Dádì ká ní pé ẹ̀ṣà kẹsì ojú wọn ni bóyá ń bá mi sọ̀rọ̀ yẹn bóyá ń ṣe rè wọ́n fún mi fẹ̀sìn pé kí n má sọ yọ lọ́n pa ẹ wo bí tí wọ́n bá ń sábà gbọ́ tẹ́lẹ̀ gbà wàhálà tí yín nìyẹn. ẹ gbọ́ ẹ kọ́kọ́ mọ́ sọ yín di àpò ẹ̀ka ṣe. bẹ́ẹ̀ onírò òṣì burúkú. Yanmife, òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ó lè yẹ kí n bá ẹ sọ. Láàárín èmi àti ẹlẹ́mi kan ìwọ kan, Yanmife sọ fún mi kí ló wà láàárín ìwọ àtọmọkùnrin yẹn yàtọ̀ sí ọ̀rọ̀ fífẹ́. Kò yé mi dádì. Ohun tí mò ń sọ ni wípé bóyá yàtọ̀ sí ọ̀rọ̀ ìfẹ́ ẹ ti jọ ní nǹkan kan bí ìmùlẹ̀ láàárín ara yín ṣùgbọ́n kò sí tí ojú òrìrí. Rárá dádì o kò sí ìmùlẹ̀ ọkọ láàárín wa. Sọ pé Ọlọ́run kò sí nǹkan kan. Ọlọ́run kò sí nǹkan kan. Tó bá wá rí bẹ́ẹ̀ èmi mọ̀ fún ara mi pé o fẹ́ràn ọmọkùnrin ṣùgbọ́n ṣọmọkùnrin ò fẹ́ràn ẹ̀ ṣá. Oh dádì ó love mi o ó love mi gan ni. Ó love ẹ èmi ò rò bẹ́ẹ̀ o àkíyèsí tí mo ṣe látara àpẹẹrẹ tí mò ń rí òun ni wípé ọmọkùnrin kan ń lò ẹ lásìkò tó nílò ẹ fún ni kò fẹ́ràn ẹ àbó ògbóhun tí àbúrò ẹ sọ ni tó sọ pé gbé girlfriend òun lọ sí báwọn ráwọn méjèèjì. Ẹ wo dádì ẹ má dá lóhùn o kò mọ̀ pé girlfriend ẹ ní o. Oh my God Yanmife n tó ń sọ fún mi ń sìn ni pé ká ní kì í ṣe girlfriend àbúrò ẹ o ò tiẹ̀ ní bínú rárá o ò ní rí nǹkan tó ṣe yẹn àti nǹkan tí ò dáa lẹ́ni tẹ́ ò tí ì fẹ́ràn ẹ wọlé my dear máa kí n tún ẹ jẹ ọmọkùnrin yóò fẹ́ràn ẹ tí ìwà rẹ pa that's all. Oh dádì ó dé wá love mi o ó love mi gan ẹ wò ó kàn ní pàtàkì ni and with time ó máa change. tó ẹlẹ́dàá ẹ rí bí mo ṣe tèmi tó lóòótọ́ ayé ò fọmọ lọ́kọ mọ́. Just think twice. Ìwọ́ra yìí ẹ̀ jẹ́sẹ̀ ọjọ́ méjì ṣubú owó. Ó ti yọ̀ wá jẹ́ burúkú rẹ̀ wọ́n láti tẹ̀lé. Ọgbẹ́ ìbílẹ̀ ìdè bámi jà yí bámi jà. 5, 6, 5. Opolo méjì kí ló dé? Ó dá ẹ̀. Ká ibi tó dé rè ká orí. Mo dènà díẹ̀ straight. Ya pa ó tán padà sílé fúnra rẹ̀ wá. 1, 2, 3, 4, 5, 6. Ó yá tún lọ dènà dé again. Walk it. Yeah. Ojú ẹ ló pọ̀ nílẹ̀ ti jáde padà. Gbà ó tán. Gbà pé mo ti yàn. Kí ni ẹ? Ó má dàbí ẹni pé ojú yẹn fẹ́ rọ̀kẹ̀. Mo prick ojú èrò nígbà tó bá wà ń bí torí tó bá lọ tọ́kù tó rọ̀ gbígbà tí o tọ́ṣọ̀ mi ni at least màá ṣàárín kan rámú màá rí nǹkan dìmú and then irú eré inú òjò báyìí òun ló máa ń dùn jù pàápàá tí wọn bá wà pẹ̀lú ẹni tí ọkàn èèyàn pẹ̀lú ẹni tọkàn ẹ̀ fẹ́. Kí ni mí ni gbogbo ìtọ́ ń bá mi sọ yìí? Ẹjọ́ ẹ̀kọ́.
Yanmife, mi ò dẹ̀ mean láti hotel. Oh, hurt me. Oh, hurt me ló bá mi sọ̀rọ̀ pé eré inú ojú máa ń dùn tó ń bá mi sọ̀rọ̀ bish. Mi ò like ẹ̀. Ìfẹ́ tí mo ní sẹ́rù jẹ́ kí n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. If you truly love me, you will respect my wishes. Mo ti sọ fún ẹ kó di alẹ́ ọjọ́ wedding wa kí nǹkan kan tó pa èmi àti ẹ pọ̀. Bẹ̀rẹ̀ ń bá mi sọ̀rọ̀ òjò kan fẹ́ rọ̀. I don't like it. I'm sorry. Dẹ̀ máa wá wo iṣẹ́ àti sọ̀rọ̀ níbẹ̀. Bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà kọ́ ni. Àbí bó ṣe máa ń bẹ̀rẹ̀ kọ́ nìyẹn. Mi ò like ẹ̀. Àbínú, ṣọtúbọ̀. Jẹ́ ká padà lọ máa play game tàn play. Mi ò play mọ́. Ó ṣe ń bínú. Mi ò play mọ́. Má worry mi play mọ́. Ẹ jẹ́ ká ṣe nǹkan mi, ẹ jẹ́ ká máa sọ. Jẹ́ ká wá lọ parí yẹn náà. Mi sì ní mood for say. I'll carry you. Oh, finish it. Don't tell me what is not. Kí ló máa ń ṣe yín agent yìí náà? Ó dẹ̀ ń cut nǹkan tó yẹ kó máa cut now. Properties pop city tèmi ṣé bàbá tiẹ̀ lónìí ni? Why? Why dé máa ta gbogbo ẹ̀ wọ́n máa ta gbogbo àwọn ilẹ̀ yẹn káàkiri? Ṣé o fẹ́ sọ wá di ẹ̀dùn àárín nínú family wa ni? Ilẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ó ta ní 50 million naira. VGC ńkọ́ 200 million. Why? No, it's becoming unbearable. Tigebadi estate 100 million. Oh my God. Ìkànnì ẹ̀ o. Mo máa ń láti lọ report fún lawyer to introduce ẹ sí family wa. Ó dẹ̀ wọ́n pè mí ní next of kin pop sí mi. Ṣé ẹ bá yé wa jẹ́ ni? Madia. No. Òun rí tiẹ̀ now. Òun rí rebate, òun rí tiẹ̀, òun rí 1 million, 2 million, 3 million. Ṣé kò tó ẹ ni? Ṣé fẹ́ jẹ́ wá pa ni? No, mi fẹ́ gbọ́. Please. Ta ló máa fún lórí fún yẹn? Agent wà ní nkẹ́ properties pop sí mi ni now. Agent. Ó kàn dé ń ta ògbélé jákujáku. Ó dẹ̀ fẹ́ sọ wá di ẹ̀dùn àárín ilẹ̀. Why? Oh, you have to take it easy o. Sorry, ọ̀rọ̀ àwọn agent yẹn ó ti sú èmi gan-an o. Kò sí nǹkan tí à ń fún tán. Okay, mo ti gbọ́. Máa report fún lawyer to introduce. Ẹ bóyá ń ṣe ni. Ó dẹ̀ gbogbo nǹkan tó yẹ kó gbà ló ń gbà now. Property mi gan, ọlọ́mọ fi ń ṣọ́. Tàbáníkà fi tí wọ́n ṣe, wọ́n kàn máa gbáyàn ni. Kọ́lọ̀ ṣàánú wa náà ni ó lé wọ́n ti pọ̀ jù jàre. O jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Wàá gbà pé o pàdé honorable tó jẹ honorable lọ. Sọ́rí fàájì tá a ṣe lálẹ́ fàájì kékeré ni o. Lélẹ̀ tó fi ń bínú yìí, ò nídìí kó bínú. Sọ́rí fàájì tá a tún máa ṣe lọ́la, ó tún máa jẹ lé lọ. Àti pé ibi tọ́lọ̀ ń kẹ́mi dé, máa fowó bá ẹ jẹ́. Ọlá àti mi àti àwa máa yí wọnú ara wọn. Máa yí wọnú ara wọn. Máa wọrí wo gbogbo fàájì lọ́la tó ju fàájì lọ. Gbàgbé property dájú jọ. Àwọn ẹ má jẹ gbàgbó ti pọ̀ jù. Irú ẹ̀yin tí mo fẹ́ kí n máa bá rìn lélẹ̀. Àbí o. Ọlọ́run. Kọ́lá máa yí wọnú ọlá. Ó máa yí wọnú ọlá ni. Ọkẹ́ balẹ̀ wọ. Mo ti gbé Muskushi sí o, mo ti gbé lọ Shoprite o. After spending my money o, they come dey say we no feel last o. Kàn ṣá máa wò wá o. Kàn ṣá máa wò wá o, we go in higher. Kàn ṣá máa wò wá o. Kàn ṣá máa wò wá o, we go in higher. Kososhi, I'm singing Kososhi. Ọmọ mi wọ Gucci, ó tún gbé sórí Givenchy. They can do anything they can do. Don't tell me no, just go down low. Don't tell me no, just let me know. Mo ka dictionary kí n máa lọ tàwọn. Mi ò mọ̀ pọ̀ ọmọ yẹn ti dín kan. Na she dey for my joint account. Owó tí mo ná mi ò lè ṣàkount. Don't tell me no, let's carry go. Kàn ṣá máa wò wá o. Kàn ṣá máa wò wá o. We go in higher. Kàn ṣá máa wò wá o. Kàn ṣá máa wò wá o. We go in higher. Searching. Mama ti rí bùrù olùfẹ́ mi kòtò. Ẹni dídì bùrù olùfẹ́ mi kòtò. Ẹni dídì. Abẹ́ tí olúwa dá mi sí. Máa jẹ́ owó bá mi sí. Níbi ìmọ̀kú sí. Okiki.
kí ló wá ṣe ìbà ìpẹ́ lóbìnrin ṣé mo pé mo rí ẹ pé o gbọ́mọ wá ni. rẹnu dákẹ́ o mo trace ẹ wá mo fẹ́ kó mo pé gbogbo tó bá wà pátápátá lọ kò ní wà. òun náà ni òun ló ṣe gbóbìnrin wá sí ìbà kí ló ṣẹlẹ̀ kí ni wo kí ló fẹ́ ṣe kí ni náà ṣé mo pété gbangba la wà ni. Okay, so ní time àti places tí mo ti lè fọwọ́ pín àbí. ó ti ń pè àbí ó ti lù ẹ́ ó ti rẹ̀ ẹ́ àbí ò lè ṣe tèmi àbí. no now kílé tó ń sọ̀rọ̀ báyìí ó mọ nǹkan jẹ́ ká lọ gba room mo lówó tí màá fi gba yàrá jẹ́ ká lọ gba yàrá náà. gbogbo yẹn lè experience máa fún ẹ lálẹ́. ìrìn experience burúkú wà nìyẹn just stop it now. Why shitting on me? Stop shitting on me. Shitting on me. Cause ṣe ni mo yan ẹ fẹ́. Ó sọ wípé ó yan mi fẹ́. Kíní kan ló máa gbẹ̀yìn o. Yóò lẹ́yìn o. Ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. Yóò lẹ́yìn. Yanmife, wá pè kọ́ yìí náà. Wo mi ò ráyè. Tó ń ríǹgì bí láti ẹ̀kọ́ àmọ́kọ́ tó ń ṣe tó fi gbé. Rọra fi fóònù yẹn sílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó máa ríǹgì títí tiẹ̀. Má gbé kọ́ yẹn. Tó bá gbé kọ́ yẹn máa bẹ́ ẹja gidi gan ni. Má gbé rárá fi sílẹ̀ síbẹ̀ jẹ́ kó máa ríǹgì. Má bínú. Má bínú ṣó ti gbọ́. Nǹkan tẹ́mi fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé ìwà burúkú ni gbogbo wa tó ń wò yìí. This is not fair. Bọ́dá yóò jẹ̀bi rárá. Rádà ìwọ gan ló tún jẹ̀bi wọn. Pẹ̀lú gbogbo wa tó tún rì sí wọn. Bọ́dá yìí tún ṣe ń pè ẹ́ ni. Ó ṣò pé bọ́dá yìí love ẹ gan ni. Ọ̀jọ̀gbọ́n Akéwì, ṣé tipátipá ni? Mo ní mi ò love ẹ, I don't love it, mi ì love ẹ rárá. Àti ìjọ torí Ọlọ́run. Ṣé ọgbọ́n nǹkan tí òun gangan fúnra rẹ̀ tó fi ojú ara ẹ̀ rí lọ́jọ́ yẹn kò yẹ kó sì mọ̀ pé kò sí kankan rárá fóun. Yanmife. Ó yẹ mọ́ máa jẹ́ kó fọwọ́ ara ẹ báyìí. Kó fi taari ẹ dá. Excuse me jọ torí Ọlọ́run ṣé Báyọ̀ ló rọ ẹ wá wípé kó máa ṣe ìpè fún ọ̀tá mi. Mi ò kúkú ṣépè fún ẹ ọ̀rọ̀ èpè kọ́ mi ì ṣépè fún ẹ rárá. Mi ò like ẹ o mi ò like rárá ni ọ̀rẹ́ ṣé o rí òkìkí ọlá mi òun gangan nírí ayé mi òun gangan nírí ayọ̀ mi ó dẹ̀ ti tẹ̀ mí lọ́wọ́ kò dẹ̀ sí ohunkóhun báyìí tó lè ta ìfẹ́ dànù kúrò nílé ayé mi. Well said. Thanks for the compliments. Má bínú ọ̀rẹ́ mi ẹnu mi wà rọ̀ fún mi ní sọ̀rọ̀ ẹ̀ mọ́. Well ṣé ṣáà ti ṣetán kó jẹ́ ká máa lọ. Mi ti ṣetán kó tó yẹ kó dá sí ló máa dá sí bí mo nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ Báyọ̀ tàbí ọ̀rọ̀ òkìkí ọlá ọ̀rẹ́ ní bọ̀dù máa wù mí òun ni mo lè fẹ́. Wo dìde kó jẹ́ ká máa lọ. Oh my God. Yanmife. Ẹ fi jó bẹ̀. Èmi ò ní bẹ́ẹ̀ dá sí tó bá délẹ̀. You are the angel of my fífẹ́ tó mi jẹ́. Ojú owó ìmọ̀ dáadáa, dáadáa tọ́já. Lẹ́yìn súnkẹ́ díẹ̀ sí gàba o, ó sí gàba o. Mama pòwe òṣì Femi mọ́ o, Femi mọ́. Mama nàka òṣì sáwà mọ́
oníjì bẹ́gà orúkọ lóró mọ́lá ọmọ bẹ̀tà mú jòjò kí wọ́n náà dáńsíá torí jọ́jọ́ tó àlùjọ èyí pọ̀ rẹ̀ alólójú owó ìmọ̀ dáadáa dáadáa tọ́já lẹ́yìn sùkẹ́dì ẹ̀ ṣì gàba o ó ṣì gàba o mama pòwe òṣì fẹ́mi mọ́ o fẹ́mi mọ́ mama nàka òṣì sáwà mọ́ o sáwà mọ́ o èwo lòwe tìrìní tìrìní tanana àti bílíkì sọ̀rọ̀ gan olórí ẹbí pẹlẹbẹ èwo lòwe tìrìní tìrìní tanana àti bílíkì sọ̀rọ̀ gan olórí ẹbí pẹlẹbẹ sọ́sọ́ kàwé di kànga èmi ò wọ́rì ìwọ̀n wá mi ò tó máa nà ga èmi ò wọ́rì àtọ́bà wọn ti sọ́fà mélòó lára mi ti fẹ́ sọ́fà àtọ́bà wọn ti sọ́fà èmi ọmọ bẹ̀ta mo dẹ̀ yọ fà èwo ni. You're welcome. Tony tomato. Oh God, you. I took a for long alone. I like this place. It's cozy. Oh, anyway, you are welcome to my board. Thank you. Yeah. Hey, darling, she will do chilled yogurt. Wow. Shawarma uncle. You know I'm bad. Thank you. Anything else? I'm okay for now. Okay, I'm coming. Thank you. Yeah. That's my love. Hey, darling. Ṣé mo lè rí peppered chicken? Ìyẹn kéré gan. Wow. Thank you. I'm coming. Yeah, babe. Darling, are you good? Of course. Hey, one more thing. Ṣé mo lè rí 3 rows of Brewsters? Bó ṣe sọ yẹn sìn, má worry. Tó bá wọlé yẹn náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Thank you. You haven't been back. No problem. Yeah. 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 You're welcome. Thank you. Sorry. Mumbo. To Remy. Yeah. Ṣẹlẹ̀ talile ṣètìrí lóbì nìyẹn àwọn ni aláyé wa pátápátá ni lóbì excellency àwọn lọmọ bùjẹbù dànù àwọn ní kókó ọbẹ̀ títí wà àwọn lèmi ṣiṣẹ́ fún látọjọ́ yìí èmi ò ní díẹ̀ bàbá tó máa ṣayé bẹ ní ẹ wọ́n fọkànbalẹ̀ kò sí problem. èmi Ọlọ́run ò ní jẹ́ God forbid ta ni.
Hey, wait na baba. Tóyìn nìyẹn. Tóyìn bèbè. Ara ru. Wọ́n ní Tóyìn ara yìí. I really love you. Wọ́n náà wọ́n love ẹ. Get me out of this place fast. Oh, yeah. No, don't go anywhere. Oh. Sit down. Tóyìn. I'm mad. Tóyìn. Wo mi dáadáa. Ibi tó ti máa ṣe Christmas ló ti dé yìí. And for your information, ṣé owó tó máa ń ràn ọmọ ẹ lójú wọn ìwọ̀n yẹn penny ò ní gbà kúrò bíbá. Wá gbọ́ tí bàbá bá ṣe gbádùn ẹ̀ sí ìyẹn tún máa ní ṣe inú ayé ẹ o ìyẹn ló ṣe máa determine bóyá o máa jẹun àbó jẹun mi ò mọ̀ o gbọ́ àwọn náà máa sọ o. Meanwhile gbogbo nǹkan tó bá yẹ kó pọ́n lára bàbá látòkè dé sálẹ̀ ló máa pọ́n lá gbogbo ìtọ́ tó sẹ́ẹ̀sì lẹ́nu wọn tó yẹ kó gbẹ́nu sí ló máa ṣe kí ni ló máa gbẹ́nu sí ìyẹn ló máa determine bóyá o máa jẹun bíbà ẹ̀ àbí ò ní jẹun or else o ti lọ. Tèmi ti bá mi mo ti wá dọkọ nílé dání mo báyìí. Exactly Tóyìn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ gangan nìyẹn but máa yẹ kó pẹ́ ara ṣe ra ẹ wo bí do like this ẹ mú bàbá wá. Bàbá olóyè ni wọ́n. Kiss wọn. Kiss your hobby. Tóyìn do it now. Kiss baba. Kí ló ṣẹlẹ̀? Ṣo fẹ́ sí ni? Torí mi wà nílé. Ó yá. Dìgbì ni mo wà o. Ó ìyẹn kọ́ ni mo ń bẹ́ẹ̀ sọ jàre. Kí ló ṣẹlẹ̀? Mo ní kankan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Mo sọ nǹkan tó fẹ́ sọ kí àwọn onípẹ́ bẹ̀rẹ̀ gbọ́ ọ̀dàrí mo lè gbọ́dọ̀ miss match. Ní sùúrù mo lọ sí hospital. Mo lọ ṣe test. Doctor dẹ̀ sọ fún mi pé mo ti lóyún. Ṣé nǹkan tó torí ẹ̀ fà mí padà nìyẹn? Kí ni ìtumọ̀ yẹn? Lọ ṣe nǹkan tó máa ń ṣe sí lọ yọ́ dànù náà. Kí n lọ ṣe kí ni? Ìjọ torí Ọlọ́run ṣé o fẹ́ kí n sìn ẹ́ lọ nígbà tó kí n ṣọmọ secondary school? Ṣó ṣe ń dá lọ ni? Ó dẹ lọ yọ́ dànù. Kí lọ yọ oyún? Lẹ́lẹ́kẹ̀lò wo èmi ò lè yọ oyún eléyìí o. Kò tí ì tó já ṣòrí bó tó bá lè yọ èmi kọ́ ló yẹ kó wá sọ fún pé olóyún lọ sọ fún Báyọ̀ pé olóyún náà wọ́n ẹ̀ ní yẹ tiẹ̀ ní dírágì rárá gbé lọ fún Báyọ̀. Òkìkí bẹ̀rù Ọlọ́run o Báyọ̀ wọn ni kí lọ sọ fún pé mo lóyún Báyọ̀ sì kọ́kọ́ pa èmi àti ẹ̀pọ̀ rí Báyọ̀ sí orí ọkọ̀ mi rí ni kí lọ sọ fún sí pé mo lóyún wo ìwọ ni olóyún o ìwọ ló lóyún Òkìkí ìwọ ló ní o. wo lẹ́yìn Òkìkí ọlá tí wọ́n sọ mí tí mo mọ̀ mi ìrántí pọ́ sọ mí ló pò ní àbọ̀dé àbí dídìrín tí máa bìlíìfù wípé ìwà àti Báyọ̀ tẹjọ́ ń sunú yàrá mọ́jú kò fọwọ́ kan ẹ̀rí àìkírésì. Wo torí Ọlọ́run mi fẹ́ wà láà mi ò fẹ́ wà láà rárá kó má bá mi sọ̀rọ̀ oyún. Òkìkí if this na joke abeg stop am now. Má ṣe báyìí fún mi ìwọ ló ní oyún mi tún lè ṣe oyún mọ́. Tó bá ṣe mistake fọwọ́ kàn mí tó fà mí padà máa nínú oyún yẹn máa bọ́ ni. Òkìkí ọlọ́ni máa nínú oyún yẹn máa bọ́ ni. tún lè ṣe oyún mọ́ ṣàánú mi. Ìjọ ìwọ ló lóyún ó ní lè ṣe oyún mọ́. Mo dára o. Lẹ́lẹ̀ ìkẹlò Òkìkí. Mo rò pé mo ti ṣe mo fẹ́ kó jọ torí Ọlọ́run kó má bínú ojú ló ń tì mí ni mi ò ṣe gbé kọ̀lẹ̀ jọ má bínú. Ìgbẹ́fẹ́ kí n má bínú mi mọ̀ wọ́n tí mo lè sọ sincerely speaking I don't know bí mo ṣe lè demonstrate fún ẹ how much I love you. Jẹ́ kí n sọ tọrọ fún ẹ orí lè bà mí náà jẹ́ gan-an kí n má bínú mi ò bínú ó ti tán mo sọ fún ẹ pé ọ́fíìsì mo ṣe wà now máa fún ẹ lówó ńsìn wàá máa lọ sílé dè mí so tó bá ti di ìrọ̀lẹ́ àwa ṣètò gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ má bínú pé mi lè gbé ẹ lọ sílé ẹ kí n gbé ẹ lọ ni nítorí pé mo sọ fún ẹ náà pé èmi àtọ̀gá mi ní meeting kan tó wà very important jọ torí Ọlọ́run má bínú sí mi. There's no problem kò sí problem thanks a lot. All right ṣáà lè máa lọ báyìí. All right. Yeah. What? Kí ni ẹ? Come
bá mi gbé. Just stand up. Kí ló ṣẹlẹ̀? Yanmife. Congratulations. Yeah, kò sí nǹkan tó ṣe madam. Yeah, wọ́n taken ni. Yeah, àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ti máa ṣe ló fa dizziness tán fi slum yẹn. Oyún kẹ̀. Aren't you happy for your wife? Of course. I am. Thank you very much. Ṣùgbọ́n àwọn nǹkan wo ni ó wá kù tó nílò láti máa ṣe láti avoid reoccurrence? Yeah, of course. Tẹ́ bá ti ṣe tán bí, ẹ rí mi lọ́fíìsì. Okay. Congratulations once again. Ló máa gbẹ̀yìn, ló máa gbẹ̀yìn, ló máa gbẹ̀yìn, ló máa gbẹ̀yìn. Kíní kan ló máa gbẹ̀yìn òtítọ́, kíní kan ló máa lékè òtítọ́, ló máa gbẹ̀yìn o. Kíní kan ló máa gbẹ̀yìn o, kíní kan ló máa gbẹ̀yìn o. Ó dùn mí gan, ó dùn mí gidi gan ni. Ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí ọ fẹ́ràn èèyàn dénú ni? I love you so much. Ìfẹ́ mà lágbára o. Kò bú ṣe pé mo ponú àbí mo gọ̀. Kàn jẹ́ pé mo nífẹ̀ẹ́ gidi gan ni. Ó mà ṣe o. I just don't know the reason why you're doing this to me. Bayo. Jọ̀ọ́ torí Ọlọ́run. Má bínú. Lóòótọ́. Mi nífẹ̀ẹ́ rárá. Ó sì wù kó kéré mọ́. Ẹ̀bẹ̀ tí mo wá bẹ̀ gan. Ẹ̀bẹ̀ wípé bóyá màá tún rí owó gbà lọ́wọ́ ẹ̀. Kí n lè tún fi yọ oyún tó wà níkùn mi yìí ni. Ṣùgbọ́n mo ti òun ló mú mi tí mo fi dàbí ọgbọ́n wípé bóyá tí n bá wá bẹ̀ bóyá wàá tún rówó fún mi kí n má parọ́ fún ẹ ká ní pé níṣẹ́ ni mo rí owó yẹn gbà ní. Wàá kò tún rí wípé ó tún rí mi mọ́ lẹ́yìn tí mo gba owó ni. Bayo, Abinu, I don't love you. No problem. Kò sí wàhálà. Ọlọ́run ọba ṣe ibì kan ló máa wó sí o kíní kan ló máa gbẹ̀yìn anything you want, baby, let me know. I will get it. Even if I don't have it, I go borrow. Chatting Yanmife.
èmi ni mo bí Yanmife kì í ṣe ọmọ àlè rárá so therefore mo mọ̀ wá ọmọ mi ṣó fẹ́ gbọ́ kò lè fẹ́. But daddy mo nífẹ̀ẹ́ Yanmife gidi gan ni sir. Do I have to be told? No, because I know. In fact, ká nírú ẹ ló fẹ́ nínú mi ìbádùn because mo rí wa ọmọlúwàbí lára ẹ̀ ṣùgbọ́n kò ní wù mí kọ́mọbìnrin kan kàn jẹ́ kó máa waste time ara ẹ̀ nígbà tí ò nífẹ̀ẹ́ dọ́kàn tó yẹ kó ojú lásán ló fi nífẹ̀ẹ́ ṣòfẹ́ gbọ́ kò nífẹ̀ẹ́ dọ́kàn wá ìyàwó tiẹ̀ síwájú. Má fi fẹ́ tàn mí jẹ. Ìfẹ́ rẹ̀ ń gbóná lọ́kàn mi. Anything you say make I do. Anything you want, baby, let me know. I will get it. Only if I don't have it, I go borrow. Shawty, Yanmife. Madam, kí ló dé tẹ́ ṣe nǹkan tẹ́ ṣe yẹn? Nígbà tá a ti advice yín pé kẹ́ má ṣe oyún yìí after 7 attempts ẹ dẹ̀ wá lọ ẹ lọ ṣe. Ẹ wò doctor, ẹjọ́ ti tèmi náà kọ́. Ẹni tó fún mi lóyún ni kò responsible. Ṣé ló dá gbogbo ẹrù mọ́ mi lọ́wọ́. Ẹ wò, èmi gangan ti fi sílẹ̀ pátápátá báyìí. Anyways, ká máa dúpẹ́ wípé kò mú ẹ̀mí yìí. Àmọ́ nǹkan tó kàn wá ń bẹ̀ ni wípé ilé ọmọ yín ó ti bàjẹ́. Doctor! Kí lẹ sọ? Kí lẹ sọ, doctor? Kí lẹ sọ? Kí lẹ ló ṣe ní ọmọ mi? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Hey, madam. Ẹ calm down. Ẹ ní sùúrù. Mo dáràn. Ṣẹ́rí bíi Tadé yìí, prayers ló lè ṣe o. Kò sí nǹkan tọ́lọ́run rẹ̀. Ẹ sì lè padà lóyún. Àmọ́ ó ti bàjẹ́ náà nìyẹn. Ìgbóyún ẹ̀ kò kù. Nígbà tí wọ́n advice ni pé kẹ́ má ṣẹ́yún bí, tí wọ́n bá ń ṣe, ẹ wá lọ bá quack doctor. Ká ní wípé wọn ò débẹ̀ láti tètè rescue yín kan. Nǹkan tí à ń wí kọ́ lọ́ máa sọ. And ṣé èyí tí wọ́n gbàgbé wípé health yín òun ló ṣe kókó. Kò gbé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí rárá. Ẹjọ́ bí kò mo dára. Ayé mi ti bàjẹ́. Madam, ẹ dìde. Ẹ má jẹ́ kí n dìde. Ẹ dìde lè dìde. Kò sí ìgbàkọ̀wọ́ fún mi nílé ayé yìí. Àbí kò sí èpì mi lẹ̀. Ó fi wà ẹ dìde. Ẹ wò, ẹ lábẹ́rẹ́ kú. Ẹnu ẹ dìde. Ẹ ní. A ní kẹ́ dìde. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ wò. Ẹ dìde. Òkìkí ọlá mi ti báyé mi jẹ́. Kò sí ìrọ̀kọ̀wọ́, dókítà. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ ní sùúrù. A ní kẹ́ ní. Ẹ má ṣe ráyé léṣe náà, madam. Yóò lẹ́yìn. Madam, ẹ dúró. Ó ṣì wà fún mi. Ó ti tán. Yóò lẹ́yìn o. Ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. Yanmife, baby mi o. Yanmife, baby mi o. Yanmife, my baby. Arákùnrin, bí a ti ń mú mi rí, mo rí wípé ènìyàn pàtàkì ni ẹni ńlá ni ènìyàn tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ni ènìyàn tó yẹ pé ó yẹ kó ti máa fi mọ́tò àti ilé tọrẹ fún àwọn ènìyàn ni arákùnrin ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ń dá kò jẹ́ kí gbogbo ilé yìí kí ó lè ṣẹlẹ̀ ẹ wò ẹ ti fi ọwọ́ yín ẹ ti lé àwọn ọmọ kan tó yẹ kẹ́ ti bí ẹ ti lé wọn dànù àwọn ọmọ yìí ló yẹ kí wọ́n máa fa ire ọ̀tún àti ire òsì kí wọ́n máa fà wá fún yín ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yín kò jẹ́ Bíbélì sọ wípé àwa kò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí ó ní ká má rí
òun náà ló tún wí pé bí àwa bá mọ̀ pé àwa ń dá ẹ̀ṣẹ̀ tí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run ó ní olótìtọ́ àti olódodo ni Ọlọ́run yóò sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Arákùnrin àwọn ọmọ rí arábìnrin kan lẹ́gbẹ̀ẹ́ yín tí ẹ ti lé dànù àfi kẹ́ ẹ lọ wá rí o kí ó padà sí ọ̀dọ̀ yín. Olórin kan sọ wípé súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ̀ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ti fẹ́ ọ o bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ̀ súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ̀ o. Hello, Yanmife. Okiki. Kí ló tún ṣẹlẹ̀? Kí lẹ tún rí gbọ́? Yanmife jọ, mo bẹ̀ torí Ọlọ́run ọba. Mo fi gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ nínú mo fi bẹ̀ ẹ́. Jọ torí Ọlọ́run dáríjì mi. Mo ti ṣe àṣìṣe púpọ̀ sí ẹ, mo fẹ́ kó dáríjì mi. Jọ mo bẹ̀ ẹ́. Mo fẹ́ kó padà wá sọ́dọ̀ mi. Please come back to me. Mo ṣetán láti yọjú sí dádì. Ẹ ká mú ọjọ́ marriage wa. Jọ torí Ọlọ́run. Okay. Okay. Gbogbo nǹkan tó sọ pátápátá. Òun ni mo ti gbọ́. Ẹ́? O ti gbọ́? Thank you. Thank you very much. O ṣé to forgive me. Thank you very much. Mo appreciate it. I love you so much. Wọ́n mọ̀ bílẹ̀ ti ṣú báyìí. Mi ò lè jáde mọ́. Ṣùgbọ́n tó bá ti di ọ̀la, máa make sure pé mo fún ẹ lára. Ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ ẹ ti jẹ́ mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Thank you very much. I'll see you soon, darling. Thank you. Sorry, darling. Sorry. Tó bá wá ti di ọ̀la, pẹ̀lẹ́. A ní láti lọ sí hospital kó lọ bẹ̀rẹ̀ antenatal ẹ̀. Then a máa béèrè lọ́wọ́ doctor nǹkan tó yẹ kí olóyún máa jẹ so that you can be healthy. Pẹ̀lẹ́ there. Healthy. Right? Sorry there. Pẹ̀lẹ́. Thanks. Drink it. Kí ló ṣe ẹsẹ̀? Pẹ̀lẹ́ baby, come on. Mo drink it. No. Mo drink it. No. Mo drink it. Kí ló ṣe ẹ́? Okiki, you love me, right? Yes, honey, I love you. Okay.
over. Ah! What do you mean by that? Yeah. Farabalẹ̀. Yeah. What's over? What do you mean by it's over? Èmi àti ẹ. Àjọ màmá lọ continue ìfẹ́ wa. Lẹ́sẹ̀ Jésù. Torí oúnjẹ tèmi àti ẹjọ jẹ tó sí. Poison ti wà ńbẹ̀. Mo ti poison ẹ. Yeah. Yeah. Why did you do that? Mo ti ṣẹ́ oyún. Dókítà dẹ̀ ti jẹ́ kó yé mi pé mi ò lè bímọ mọ́. Okiki wo ló fà? Why did you do this? Why did you do that? Ó dẹ̀ lè báyé mi jẹ́ tán. Ó wá máa gbélé ayé. Mo ṣe dàbí ọgbọ́n. Ìmọ̀ kúkú ṣe ní. Méjèèjì. Kájọ máa lọ. Báyọ̀, má bẹ́ẹ̀ náà ni ó ti ẹ̀wọ̀ ẹ̀yìn wo kó wá wò mí torí little mistakes tí mo ṣe tó fi kó nílé ẹ̀ tó ń gbé tẹ́lẹ̀ tó fi kó wá sínú ilé tó kọ́ fúnra rẹ̀ ó tiẹ̀ ní pé kò pè mí ó tún change line ẹ̀ Báyọ̀ ó dé jọ forgive me now. Ṣé torí mistake kékeré tí mo ṣe kò sẹ́ni tó kọjá àṣìṣe jọ má bẹ́ẹ̀ náà ni. Kọ́lá o ní gbogbo nǹkan tó ń sọ yìí ṣé mi fúnra mi ni mo pè ẹ́ mo ti realize wípé mo ti ṣe àwọn àṣìṣe kan pẹ̀lú ẹ nítorí ẹ̀ mo ṣe pé ká jọ ríra ká sọ̀rọ̀ èmi gangan ló yẹ kí n bẹ̀ I'm very sorry. Nítorí gbogbo àwọn ọ̀wà tí mo ti wù sí ẹ tí mo kàn ń wà ìbìkítà lóríṣiríṣi báyìí kí n parọ́ tó ẹ̀hún gbogbo ẹ̀nà padà ṣe fún mi ní ìlọ́po ọ̀rọ̀ mi wá dàbí aṣọ tá a fi nàyà lé ní tó wà lájà fún ìyàwó. Bukola, let me be sincere with you. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi inú mọ́tò pé tọkùnrin bá ti gbé ẹ pẹ́kẹ́ tó break up lóríṣiríṣi lọ́tọ̀. Beyond that, I still love you so much. And I'm using this opportunity to tell you that you're welcome back to my world. Oh God, thank you, Bayo. I love you so much.
They don't feel effect on me yet. You're shitting on me, why shitting on me? Stop shitting on me, shitting on me. Cause, ṣe ni mo yàn ẹ́ fẹ́. Ó sọ wípé ó yàn mí fẹ́. My papa say, make I no follow